dákun gbogbo ẹ̀yin obìnrin tí ẹ̀ ń lo àwòrán pásítọ̀, wọ́n lẹ́yìn obìnrin kan wà wọ́n ní apáwòrán pásítọ̀ lẹ fi máa ń ṣe dp orí fóònù yẹn. Àwọn ìyàwó pásítọ̀ wọn ní rán sí, wọ́n ní ẹ yọ fọ́tò ọkùn kó lórí dp fóònù yín. Mo wá ní fọ́tò bò ó, mo sàǹrà júra mọ̀ rà lẹ́ẹ̀mọ́ ní wọ́n bá ní bó ti rí nu o. Wọ́n lọ́pọ̀lọpọ̀ obìnrin wọ́n láwòrán ọkùn yún pásítọ̀ wọ́n láwòrán ọkùn ni wọ́n gbé sórí dp tí wọ́n gbé sórí fóònù. Mo ní irú style wo tún wá nu? Wọ́n ní bó ti jẹ́nu o, wọ́n ní kọ́dà àwọn ò ní yé. Mo á ní ẹ̀yin náà wí fún wọn ṣé bẹ́ẹ̀ máa ń ṣèpàdé obìnrin, wọn náà ò lè wí ní oṣù wàhálà ni mo ṣe ń bá yín wí gẹ́gẹ́ bí àwa tí a ní àwọn èèyàn lórí pílàfọ́ọ̀mù. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ fàwòrán pásítọ̀ ṣe dp, àwọn ìyàwó wọn ní ránṣí. Wọ́n ní ẹ yọ fọ́tò ọkàn kó lórí dp yín. Wọ́n ní ẹ lè lo tán ọkọ yín tàbí ẹ lo ti tara yín. Mo sọ fún gbogbo pẹ́pẹ́ fúru rọ́tẹ́ wọ́n ṣe pẹ̀lú àwọn pásítọ̀. Àwọn ìyàwó wọn inú wọn ò dùn sí wọn kàn mọ́ tí wọ́n sọ ni. Tó ń là ń sọ fún yín báyìí, bó bá ti ń gbọ́ mi báyìí tọmọ wípé tó àwòrán tí ń bẹ lórí fóònù rẹ lórí screen rẹ àwòrán pásítọ̀ ni, yọ kó ń bẹ kó fi tọkù ẹ bẹ tàbí ó fi tara ẹ sí. Fọ́tò ọkùnrin bá ń wù ọ́ fi sí fóònù fi ti bá rẹ bẹ tàbí ó wá fọ́tò èèbó tí wọ́n pè fún Jésù kéé sí. Ṣùgbọ́n pásítọ̀ tẹ́ fi sórí fóònù hàn ìyàwó wọn ti fẹ̀hónú hàn. Béèyàn bá sì ti fẹ̀hónú hàn, ó yẹ kéèyàn téèyàn bá fẹ̀hónú hàn sí kó náà ṣàtúnṣe. Wọ́n ní ẹ yọ fọ́tò ọkàn pò lórí fóònù yín. Wọ́n ní ẹ yọ kó ń bẹ̀ wọ́n ní ọ̀fẹ́ wọn ò nífẹ̀ẹ́ sí bó ti yẹ kọ́ mọ́ rí nu. Ńdọ̀ jẹ́ wípé nítọ́kọ tiẹ̀ ọ̀dọ́ lójú ó ló ṣe fọkọ ọlọ́kọ ṣe dp tọmọ ní lọ fi ń ṣe ààbò. Wọ́n tẹ́ fi ń ṣe dp gan tẹ́ fi ń ṣe protection gan kó bodyguard yìí kiri àbí bodyguard ni bodyguard ni ó ń kó kí. Ìwọ tó wá fi ń ṣe dp ìyún ti túmọ̀ sí wípé ìyún ní ààbò tó yẹ ká gbá orí wa lọ sábẹ́ òjìji ìyapa Jésù. Wọ́n lẹ́ni ó jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ní ọmọ gbábẹ́ òjìji Elédùmarè. Ìkọ̀kọ̀ ògo tó yọ jókòó sí Psalm 91 tó ọ̀bọ̀ ọ̀bẹ tó wá fẹ́ nìkan ṣe dp tó ní wọ́n mọ̀ bá jí fóònù rẹ lọ. Kí ni tó kun lè pẹ̀lú fọ́tò ẹni tó gbé sórí fóònù bòlí ọ̀bà mú fóònù rẹ? Mo béèrè wò. Wọ́n ní ẹ yọ fọ́tò ọkàn kó lórí fóònù yẹn. Ṣé ẹ ti gbọ́? Àbẹ́ ẹ̀ gbọ́? Àbẹ́ ẹ̀ dáhùn?